Mú kí ẹni tó bá wo ètò mi, mú kí ẹni tó bá padà wò mí, mú kí bàbá ṣe ń kíra ní ìkẹ́ ọlá ìkígẹ̀. Kí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire, mo ṣe àbọ̀rọ̀ àbọ̀yè àbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa pátápátá. Mo fẹ́ ṣe ètò mi ní fún àṣà Yorùbá TV ni mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo rí ètò yìí bí mo ṣe wọ Facebook tí mo tají báyìí ni mo kàn rí ètò yìí, mo dẹ̀ sọ pé tó bá dọ̀la mi ní lè sọ nǹkan kan mọ́ lórí ẹ̀. Òun ni mo ṣe ní kí n sọ̀rọ̀ lórí ẹ̀ kí n tó padà sùn. Àṣà Yorùbá, mo máa ń wo prógráàmù ẹ̀, mo máa ń wo péèjì ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé ó máa ń sọ̀rọ̀ nípa ká gbé àṣà lárugẹ. So inú gbogbo wa dẹ̀ dùn. So mi ì lè ṣe kí n má wá sórí péèjì ẹ̀ kí n comment. But àtìgbà ọ̀rọ̀ Ta ni Ọlọ́run yìí, mo bẹ̀rẹ̀ sí ń rí àwọn bias. I saw your biasment concerning this issue. Tó bá jẹ́ pé lóòótọ́ oníṣẹ̀ṣe ni ẹ́, kò yẹ kó wá sórí social media kó máa wá advice. Yes, pé orí social media ló ti wá ń fún advice pé àwọn tí ó ń ti Ta ni Ọlọ́run, àwọn ni ò jẹ́ kí Ta ni Ọlọ́run ti gba ìdúró. So now you are trying to come to social media that àwọn kan ni wọ́n wà nídìí, ni wọ́n mislead Ta ni Ọlọ́run, tí wọn ò jẹ́ kí Ta ni Ọlọ́run Ta ni Ọlọ́run gba ìdúró. Ṣé Ta ni Ọlọ́run jẹ́ kókó tí ò lè lọ́pọlọ, tí ò mọ writing, tó fi jẹ́ pé àwọn kan ló ẹ̀ṣẹ̀ máa mislead ẹ̀ ló máa advice ẹ̀. Ìjọsí Òòṣàtọ́lá ó sọ pé kí àwọn ọmọ òun kó má ṣe Muslim. Ó lọ́mọ òun tó bá ṣe Muslim, ó ṣépè fún wọn, ó dẹ̀ wá sórí ayélujára. Mo rí show tó ṣe ń gbà yẹn náà, ó ní àwọn Alakataki tí oníṣẹ̀ṣe, ó gbé fọ́tò Òòṣàtọ́lá sí orí page. Ó ṣáà sọ kìíní yẹn, mo rí kìíní yẹn, ó dùn èmi, ó bí mi inú. Mi ò ní nọ́mbà ẹ̀, sáà pé mo ní nọ́mbà ẹ̀ máa ti pè ẹ́. Ṣé Alakataki ni Yahweh nínú Bible? Nínú Deuteronomy 28, gbogbo ègún tí Yahweh gún lé orí àwọn Israel pé tán bá ti deviate kúrò nílànà tó ń fún wọn. Ṣé Alakataki ni Yahweh? Ṣé Alakataki ni Yahweh? So Òòṣàtọ́lá bá tiẹ̀ wá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá rí, kì í ṣe pé kó wá máa sọ pé àwọn Alakataki ti wà nínú ìṣẹ̀ṣe. Àwọn Alakataki tó ń sọ yẹn, ibo ló ti originate? Òòṣàtọ́lá was a Muslim. She actually grew up in Islamic. She was not born into ìṣẹ̀ṣe. Inú Islam ló dàgbà sí. Later ló di Christian kó tó wá doníṣẹ̀ṣe. So bó ló ti wá kọ́ ìwà katakiti? Ṣé inú ìṣẹ̀ṣe ló ti kọ́ àbí Christian àbí Muslim? No, because tẹ bá ń sọ̀rọ̀, ẹ máa rò pé ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ. Tẹ bá ń sọ̀rọ̀, àwọn tó mọ̀rọ̀ gbọ́ náà wà. Ọ̀nkú tó sọ̀rọ̀ tínú bí, bóyá ń gbà tán fi gbé Ta ni Ọlọ́run, ẹlòmíì ò mọ̀rọ̀ sọ. Èmi ò mọ ọ̀nkú yẹn rí. Mi ò mọ̀. Àwa tá tiẹ̀ jẹ́ ìṣẹ̀ṣe in the diaspora, a ní group. Ọ̀nkú yẹn ò sí group wa. Anybody ló lè jáde lórí social media kó ṣe program. Then apart from that, ká tẹ̀ wá ní pé kíní, ká dẹ̀ ní pé ọ̀nkú yẹn ti wá kúrò ní Islam tó ti doníṣẹ̀ṣe. Ibo ló ti rí ìwà tó fi sọ pé kán lọ jómọ̀, kán ṣe lé pé àsìkò ti tó fún àwọn oníṣẹ̀ṣe náà láti máa retaliate. Ibo ló ti kọ́? Ṣé inú Ifá ló ti kọ́? Ṣé kí n ṣe inú Bible náà sọ pé ẹ wó bí gágá wọn kalẹ̀, ẹ ṣe lé àbí inú Alukuran? Kì í ṣe bẹ́ẹ̀ ló ti wá ni. So ńgbà tó bá wá sọ pé àwọn Alakataki tí oníṣẹ̀ṣe, lójú ti tèmi, I don't understand the game you are playing. Ta ni Ọlọ́run wà ní detention láti August. Ǹjẹ́ o ti lọ wo Ta ni Ọlọ́run ní Ìlọrin? Ìbéèrè tí mo ń béèrè lọ́wọ́ ẹ nìyẹn. Ṣé o gbéra lọ́jọ́ kankan tó lọ sí Ìlọrin tó lọ wo Ta ni Ọlọ́run bẹ́ẹ̀? Ǹjẹ́ o lọ? Kí ni contribution ẹ lórí pé Ta ni Ọlọ́run ṣe wà ní orí social media, bó ṣe wà ní ibi tó wà ló kó fi gba Ta ni Ọlọ́run jáde? Kí ni contribution tí wọ́n make, personal effort tí wọ́n make lórí Ta ni Ọlọ́run? Kí ni personal effort to make? Kí ni personal effort? Because all these things need human power. What human power, what personal effort have you made fún Ta ni Ọlọ́run láti lè jáde kúrò níbi tó wà? Wọ́n lọ sí court, àtìgbà tó ti ń ṣe court Ta ni Ọlọ́run. Ǹjẹ́ o lọ sí court rí? Ǹjẹ́ o mọ àwọn èèyàn wa tó ń risk life wọn
all the way from Ibadan, Ilobu, and so many other places láti Èkó tí wọ́n máa lọ sí Ìlọrin. But did you ever make any attempt to get along with Tani Olohun? To go and tell him that Tani Olohun, èmi ni àṣà Yorùbá tó wà lórí Facebook o. This is the purpose of my coming to you. Ẹ jọ̀ọ́ ṣé mo wà audible? Ṣé kìdí tí mo ṣe wá rí ẹ lélẹ̀? This is what I want you to do. This is what I want you to do. This is what I want you to do. So you are just on Facebook, just making noise on Tani Olohun case. You have not contributed anything to his cause. You have not added anything. And what you are doing now is that you are now looking for videos to add more to Tani Olohun issue. Yes, that's why I see you. That is that you are showing your videos. So those videos, they will now use them against Tani Olohun. That's what you are doing. That's the purpose of the message you are passing. That's the purpose of the message you are passing. Kì í ṣe fool. We are not idiots. We are not idiots. We are not idiots. We are educated, and àwọn bàbá wa, apart from òyìnbó education àwọn gbogbo aládẹ expose àwọn bàbá wa wọ́n ní a máa ń rò pé bóyá ká tiẹ̀ sọ pé mo ní educated, yes. Tá bá lọ sílé ẹ̀kọ́ òyìnbó nìkan la máa ń rò pa education. We are exposed. Gbogbo aláṣọjí. So what's the purpose? And I'm going to beg you, for God's sake, má post anything nípa Tani Olohun mọ́. You are just trending with his name on Facebook. Have you ever contacted him for anything? What contribution have you done? You can do other things without Tani Olohun. Yes, you can do other things on Facebook without Tani Olohun. If I am posting on Tani Olohun is close to me before his arrest. So it's not that after àti wọ́n gbé tán ni mo wá sórí social media tí mo ṣẹ̀ṣẹ̀ wá ń kọ post. So no, it's not like that. You have not contributed anything to his positive, to his cause, and you are writing posts on your page as if you are assisting him, but you are bringing him down more on your page. That's what you are doing. That is what you are doing. You are bringing him down. You are castigating him with your page, and you call yourself Àṣà Yorùbá. You are castigating him on your page, all because when they arrested him, one song might pay the next person to arrest is Àṣà Yorùbá. What have you done? Tó fi máa gbé ẹ. Kí ló ṣe tó fẹ́ fi gbé ẹ ńgbà náà? Ṣé o bú o sọ̀rọ̀ sí àáfàá kankan ni? Ṣebí àwọn Alakataki tí ẹ̀sìn nìkan ló máa ń sọ. Is that a reason for them to gbé ẹ? Or because they sọ pé wọ́n fẹ́ gbé ẹ ńsìn, so the next thing, because I saw those posts then, where Àṣà Yorùbá is the next to be arrested. So the next thing is for you now to shift and now use your page to continue to damage Tani Olohun where he is. Which I know that Tani Olohun will come out. He's coming out. Kò kú lórí, ẹ̀gbọ́n ẹ̀ sọ, tó bá jáde, gbogbo nǹkan tó yẹ kán ṣe, they will do it. So now you coming online to be doing propaganda because of him. It's very wrong. And you call yourself Àṣà Yorùbá. No. So you are not Oníṣẹ, right? You are not. You are just a blogger. And you are using your page to add more salt to Tani Olohun case. Yes, that's what you are doing here. You are adding salt. You own when you add too much salt to water, that water you cannot be drink. That's exactly what you are doing. That's exactly what you are doing. I don't know if I'm audible because I'm not seeing people's comments. It's not showing comment. It's going down. It's coming back. That is exactly what you are doing. And I will beg you, for God's sake, stay away from Tani Olohun's cases. You have other things that you can be posting on your page.
And make sure you delete anything you write about Tani Olohun now. Please delete those nonsense and stay far, far away from Tani Olohun case. Tó bá fẹ́ rí bínú àwọn alálẹ̀ kúrò lórí case Tani Olohun. Oh, contribute anything sí case ẹ̀. Oh, contribute kọ́bọ̀. Show that 1,000. Just that 1,000. Show that 1,000. Show that 1,000 naira. Show that 1,000 naira. Àbí láti wà tó ti wà ní detention. Ó lọ bẹ̀ kó sọ pé bread ni mo rà dání kan báyìí fún. Àbó mobilize àwọn kan náà lọ sí tí wọ́n ṣe kíní tí wọ́n ṣe free Tani Olohun. Ìgbà tí wọ́n gbé post yẹn jáde kan fẹ́ ṣe free Tani Olohun. Kí ló dé tí wọ́n ò ṣe tẹ̀lé wọn? Rally free Tani Olohun tí wọ́n ṣe. Kí ló dé tó ṣe tẹ̀lé wọn? O ò ṣe tẹ̀lé wọn kó lọ ṣe. Why tó ṣe lo media ẹ láti lọ cover case Tani Olohun ní court tó jẹ́ pé o kàn wá sórí social media o bẹ̀rẹ̀ sí ní kọ nonsense nípa boy yẹn. All because o fẹ́ please àwọn Muslim kó ba lè sọ pé òwò ló ń sọ̀rọ̀ torí ẹ̀ pé má sọ̀rọ̀ Tani Olohun mọ́. O lè trend without Tani Olohun. Ọ̀rọ̀ Mohbad wà nílẹ̀ o lè máa fi yẹn trend. There are so many things you can use on Facebook to trend. Please stay far away from Tani Olohun case because you are not part of the cause. You are not part of the cause. You are not part of the cause. Stay far away from Tani Olohun case. That is mine. Yes, I saw it and I'm so embarrassed. And I think I just have to address this issue. Because last time tí mo kọ́kọ́ rí kíní yẹn náà, mo ti fẹ́ sọ̀rọ̀. I was cautioned pé wọ́n ní kí n má sọ nǹkan. Wọ́n ní kí n má sọ nǹkan. Mo tún rí eléyìí lálẹ́ bí mo ṣe rí lóru yìí tí mo jí. Mo kàn tají ni ṣe tají báyìí tí mo rí. Mo gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. Mind business yẹ, dá sọ̀rọ̀ yìí. So tèmi bá ń sọ̀rọ̀ lórí Tani Olohun mo lè sọ nítorí pé ó súnmọ́ mi. Ó súnmọ́ Ṣàtọ́lá, gbogbo àwa tá ń sọ̀rọ̀ Adéfá gbogbo àwa àti ẹ̀ lájọ ní connection. O ní contribution, o ní part kankan ju pé o wá ń lo page ẹ fún propaganda lórí Tani Olohun. You want more people to view you. Ìwọ ló wá ń give advice. Tó bá fẹ́ fún yàn lá advice, sórí Facebook náà ti ní advice yẹn. O ṣe wá nọ́mbà àbúrò ẹ̀ àbí kó wá nọ́mbà family member ẹ̀ ó wá gbé wá kíníkan àwọn kan ló ń tì ṣe orí ẹ̀ ò pé ẹni tó wà ní orí ẹ̀ ẹni tó ní ó níyàwó lọ́mọ náà ṣó o mọ̀ pé married man ni ó níyàwó lọ́mọ. Tí Tani Olohun gan bá stubborn ibo ló ti kọ kò ń ṣe Islam ni. Ọlọ́run dẹ̀ máa vindicate Tani Olohun. Èmi mọ̀ pé olóòótọ́ ò kí ń kú sípò ìkà. Olóòótọ́ kò ń kú sípò ìkà mo dẹ̀ fi gbogbo ẹnu mo fi ń sọ. Olóòótọ́ ò ní kú sípò ìkà. Olódùmarè. Wọ́n ní tí adájọ́ ayé bá dá ẹjọ́, Olódùmarè á tún dá lóde ọ̀run. Olódùmarè ni wọ́n ní ọba kọ̀mátìkà lẹ́yìn ni. Adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́ ni. Bẹ́ẹ̀ ni. Adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́ ni Olódùmarè. Ó dẹ̀ máa vindicate Tani Olohun. Ìgbà tí wọ́n dá ẹjọ́ ní Ìlọrin. No, àṣà Yorùbá mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn. Ṣé ìwọ ò gbọ́ court judgment kò yẹ kó sọ̀rọ̀ lórí yẹn? Olúwo tèdè Muslim lolúwo tèdè àfáà ni wọ́n. Wọ́n kàn ń já ewé àtegbò ni. Wọ́n fi ń ṣe iṣẹ́ ìṣègùn. Wọ́n ń ṣe oníṣẹ̀ṣe. Ìyá Ọlọ́ṣun àwọn náà bíi Muslim náà nìyá Ọlọ́ṣun tẹ́lẹ̀ náà tó wá di oníṣẹ̀ṣe tó wá ń ṣe Ọlọ́ṣun. But wá bí ìyá Ọlọ́ṣun ṣe ń ka kéwú lọ́jọ́ yẹn. Èèyàn tó ní Islam kò lè karú kéwú yẹn. So wàá mọ̀ pé ìyá Ọlọ́ṣun ó mọ kéwú dáadáa. Kò ń ṣe irú ilé ìtawà ń kà àwùsù bìlẹ̀ ṣàtàrà yẹn kọ́ ni kàn fi ń pè hàn ní mùsùlùmí. Uma yìí mọ kéwú ṣé inú detention náà ti kọ́ ní kéwú tó máa kà. Àwọn ọmọ gbogbo ìyá Ọlọ́ṣun Muslim ni wọ́n. So ìyá Ọlọ́ṣun ó dẹ̀ padà ó lóun ti dàbẹ̀ bí oníkùránì wọ́n fún ìyá Ọlọ́ṣun ní
wọ́n fún ìyá ní ìyá ńgbà tó máa gbà yá jáde. Bàbá Olúwo Tedé Ìbàdàn náà ń gbé bá ṣe gbọ́. Wọ́n fún bàbá Olúwo Tedé ní wọ́n fún bàbá Olúwo Tedé ní wọ́n fún wọn ní bail. Wọ́n ní kó san 500,000. Wọ́n dẹ̀ ní kó lọ mú ṣọtí méjì wá. Wo nǹkan tó kà sílẹ̀ fún Tani Olohun. Wo bail tán fún Tani Olohun. Wo bail gbàjẹ́ ń sinmi. Then number 2, àwọn èèyàn máa sọ pé tí èèyàn bá torí epo jẹ iṣu á torí iṣu jẹpo. Ṣebí ìyá Tani Olohun, gbogbo yín kọ́ lẹ rí ìyá Tani Olohun ní Ìlọrin tí wọ́n ń sun ẹkún tó ń sunkún fún gbogbo àwọn Muslim ipe kan ṣàánú ọmọ òun. Tí Tani Olohun bá tẹ̀ wá stubborn, ṣebí ṣáwọn àwọn mùsùlùmí yẹn wọn ò lè rọ láti yẹ ìyá tó dẹ̀jẹ̀ lé lórí ókè. Káṣẹ̀ wá ní òkè o Tani Olohun o, because ibi tó wà, which I believe is already depressed. So yẹ pé you cannot judge him in that place now with any of his action, because the way and manner tó fi bára ẹ̀ bẹ́ẹ̀ yẹn psychologically ó máa ti wà depressed. Ó lè máa rẹ́rìn, people don't know because they don't study mood. I know psychologically he's already depressed. The way and manner he met himself there, there are many ways to express depression. He's depressed already. So, and nǹkan tó love láti máa ṣe, he doesn't have access. He doesn't have access to his wife. He was beaten. Rí yẹn o, kò fi ṣe program pé ẹ wo bọ́n ṣe ná Tani Olohun. You didn't use that one for your program. So, Mama Tani Olohun, she was crying. Ṣe ni àwọn oníyàwó mẹ́ta ṣí page tó ń fi Mama Tani Olohun ṣe yẹ̀yẹ́. Ipe ìgbà tí Tani Olohun tó ń ṣe program, kí ló dé tí ìyá Tani Olohun tí ò lè bá Tani Olohun sọ̀rọ̀ tó ẹ̀ṣẹ̀ wá ń bẹ̀bẹ̀. Àwọn Muslim ń pè sórí program yẹn lọ́jọ́ yẹn tó bẹ̀rẹ̀ sí fi ìyá yẹn ṣe yẹ̀yẹ́. Why don't you do show on that? Why tó ṣe show lórí yẹn? Nígbà tí Mama Tani Olohun ta ló yẹ kó ọ̀rọ̀ ta ló yẹ kó gbọ́? Ọ̀rọ̀ ta ló yẹ kó gbọ́ nígbà tí ìyá Tani Olohun tó bá bẹ̀bẹ̀? Ṣé àwọn Muslim, ṣé ara àwọn Muslim tó ètí ọ̀rọ̀ tó ń mú Tani Olohun fún sí àwọn Muslim ẹgbẹ́ ara wọn tó ń sọ ọ̀rọ̀ tó jù yẹn lọ, ṣé kò sí tán lọ gbé wọn? So tó wá fi lo péjì ẹ láti máa fi kíní Tani Olohun. Má dá sọ̀rọ̀ Tani Olohun mọ́. Mo ti sọ fún ẹ, má dá sọ̀rọ̀ wọn mọ́. Má tẹ̀ stay away. Má tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé o mọ anything tó ń lọ ń pẹ̀ mọ́. Yọwọ́ yọ ẹsẹ̀. Toro o hard anything. You are not adding anything to the program. You are actually damaging the issue more and more, which your propaganda is nothing. All the propaganda you are doing now to add more to Tani Olohun issue, it will surely come to naught lágbára Ọlọ́run. Wọ́n ní ìmọ̀ ẹni ni ò kì í dalẹ̀. Ìmọ̀ ẹni ni kò kì í dalẹ̀. Òfo òun ló máa ń kẹ́yìn ọjà. Kò sí bọ́n ṣe ná ọjà tó, orí bọ́jà ṣe kún tó. Kódà nílùú òyìnbó òfo ló ń kẹ́yìn ọjà. Gbogbo ìmọ̀ yín, gbogbo àbáyín lórí Tani Olohun ó dòfo láṣẹ Èdùmàrè, láṣẹ àwọn tó nílé ayé. Bó ṣe máa rí nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́, mo ṣẹ̀ṣẹ̀ lè wò yín ni. Sámú Símí Adébísí Ọládípọ̀ Adéwùmí ẹ ṣé. Àbíkẹ́ Alálẹ̀, you are welcome ìyá mi. Mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi. Olúṣọlá Bolúwatifẹ́, Ayọ̀ Kúnlé Akínífẹ̀mí. Ẹ bá mi share ètò yìí. Mo mọ̀ pé I came out late. Torí àwọn mìíràn sọ pé ṣóbìnrin yẹn kì í sùn. Yes, mi ò sùn. Torí mo ṣe rí program yẹn. Mo rí pé wọ́n ní tó bá yẹ ká sọ̀rọ̀, tá a bá sọ kò dáa. Tó bá dọ̀la ó lè àìmọye nǹkan bí tí màá ní mo fẹ́ sọ̀rọ̀. Energy ti lọ. Mi ò ní lè sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. So mo ṣe ní kí n tètè sọ fún ẹ pé kó tọwọ́ ọmọ ẹ báṣọ o. Má dá sí mọ́. Ṣùgbọ́n tó bá sọ pé ìbọ̀dè ló fẹ́ gbà fún Tani Olohun,
in fact wàá rí ìjà àwọn alálẹ̀ òótọ́ ló ń gbọ́ òfin pé mi ò déédéé sọ̀rọ̀ o èmi kọ́ ni mo máa bá ẹ jà àwọn tó jù ẹ àwọn tó láyé ló máa bá ẹ jà á bẹ́tà kó jáwọ́ lọ́rọ̀ Tani Olohun tó o bá lè contribute positively don't use pera ẹ ní muslim tó yẹ pé o jáde sọ pé muslim ní ẹ̀mí ní sọ kankan. ẹ ṣe ìyá mi tó bá sọ pé mùsùlùmí ni ẹ tó bá fi péèjì ẹ ń bú Tani Olohun mi ní sọ há bó sọ pé àṣà Yorùbá ni ẹ àwọn èèyàn ń wọ ẹ wípé oníṣẹ̀ṣe ni ẹ ó wá dúró ó wá ń lo péèjì ẹ láti fi castigate Tani Olohun láti fi dá kún problem tó ní o ò lè dákún ṣòro ẹ tó bá rò pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn o ò lè rí ṣe lágbára Ọlọ́run o ò lè rí ṣe Tani Olohun máa jáde olóòótọ́ kì í kú sípò ìkà bẹ́ẹ̀ bó ṣe máa rí nìyẹn a ní sọ jù báyìí lọ dìgbà kan náà ẹ ṣé ògbó ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi àṣẹ ìyá mi àṣẹ yeah I should be sleeping I wake up àwa gangan we a lè sùn torí ọ̀rọ̀ ẹ̀ ìwé wa social media wàá máa ṣe you didn't contribute p to it to his cause.